Gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà, orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Èmi máa ń sọ pé erin kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá àmórí nǹkan fìrí. Bá a bá rerin, ẹ jẹ́ ká sọ pa rerin. Ẹ̀yin bàbá, ẹ̀yin màmá, ibo lẹ wà? Ẹ jáde wá kí ẹ wá gbọ́ ọ̀rọ̀ akin lẹ́nu akin. Ní tí mo fẹ́ sọ fún wa lónìí, ìrírí ayé òun náà ni. Ọ̀pọ̀lọpọ̀ a máa wò pé ọ̀rọ̀ social media kò kí àwọn oògùn tó wà níbẹ̀ wọn ò lè sọ kó complete. Tán bá sọ kí làwọn fẹ́ máa fi jẹun. Ẹni tó sọ irú ọ̀rọ̀ yìí bóun ṣe ń ronú nìyẹn. Ó túmọ̀ sí pé tó bá pé irú ẹni yẹn ló ní irú àǹfààní láti máa sọ irú àwọn oògùn bẹ́ẹ̀, kò ní sọ pé a ní káwọn èèyàn lọ mówó wá kó tó sọ ni. Irú ẹni tó bá ti ronú bẹ́ẹ̀, ó rò pé gbogbo èèyàn ló dàbí tòun. Ẹ dákun, ìgbà tí a bá sọ kù láàbọ̀, kí wá ni géènì? Kí ni à ń torí ẹ̀ waste data lé lórí? Nítòótọ́ ìdí tí ọ̀pọ̀lọpọ̀ fi ń ṣe àwọn fídíò yìí ó yàtọ̀ síra wọn. Ṣùgbọ́n ìgbà tí mo bá sọ iṣẹ́ kan tí mo sọ kù láàbọ̀ tí mi ò sọ yókù, kí ni mo géènì ń bẹ̀? Kí ni mo waste data lé lórí? Ṣebí ìgbà tí a bá ń sọ tẹ̀yìn èèyàn bá ń dánwò tó bá ń ṣiṣẹ́, òun ni iṣẹ́ àtòṣì tó ń dínkù láàrin mùtúmùwà. La máa rí àwọn tó máa fi ẹ̀mí ìmoore hàn pé ẹni tó fún mi níṣẹ́ yìí, iṣẹ́ gidi ló fún mi. Tán sì máa nawọ́ sí àwọn tó ń fi iṣẹ́ náà sílẹ̀. Ṣùgbọ́n ìgbà tí a bá sọ kù láàbọ̀, tá a sọ yókù mọ́, ẹ dákun kí la géènì ń bẹ̀? Mo máa ń fi àsìkò yìí, mo fi ń bẹ gbogbo wa, ẹ jẹ́ ká máa ní ẹ̀mí ìmoore sí àwọn tó bá ṣe pé wọ́n ń sọ òótọ́ nínú àwọn tàrí pé wọ́n ń ṣe fídíò. Kì í ṣe àwọn tó ṣe pé ó máa sọ kù láàbọ̀, kò ní sọ yókù mọ́, a ní ẹ lọ mówó wá. Ẹ ti mọ̀ pé àwọn yẹn local yahoo làwọn yẹn ń ṣe. Ṣùgbọ́n tó bá ti jẹ́ pé ó ń fi tinútinú, ó fi ń yọ̀ǹda àṣírí fún wa, irú ẹni bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa appreciate wọn. Ẹ jẹ́ ká kọ́kọ́ wo ẹni yẹn, ẹ jẹ́ ká gbọ́ ohun tó ń sọ, ká wá wo ọ̀nà tá lè fi appreciate ẹ̀. Ìyẹn á ti mọ̀ pé Dr. Lékan Sàlámì, ọ̀nà tá lè fi appreciate òun náà ni pé ẹgbẹ́ tá ń polówó yẹn kẹ wá ká jọ gbé lárugẹ. Ọ̀nà tá lè fi appreciate nìyẹn. Kì í ṣe dandan ni pé ẹ máa send owó sí mi. Rárá, tẹ bá send mi ò ní kọ̀. K'Ọlọ́run má ṣe orí wa ní orí tó kọwó. Ṣùgbọ́n ẹgbẹ́ tí a gbé dání, àṣà Yorùbá ni. Ẹ má jẹ́ kó bọ́ mọ́ wa lọ́wọ́. Ẹ jẹ́ ká jọ gbárùkù tì. Iṣẹ́ tí mo fẹ́ fún wa lónìí, òun ni mo sọ pé ìrírí tí mo fẹ́ sọ. Nínú group kan wà ní orí Facebook. Ọ̀pọ̀lọpọ̀ wa náà la mọ group náà. Torí èèyàn tó wà nínú group yẹn as at 2019 kan tó yọ èmi kúrò ńbẹ̀. Èèyàn bí 120,000 ni members tó wà ńbẹ̀. Àtẹni tó serious àtẹni tí ò serious, kálukú ṣá kóra wọn jọ síbẹ̀ ni. Àwọn ọ̀rọ̀ ẹnu mi náà ló jẹ́ kán yọ mí kúrò nínú ẹgbẹ́ náà àti lára. Ṣùgbọ́n kì í ṣe yẹn la fẹ́ máa sọ. Ní tí mo fẹ́ sọ ni pé mo post iṣẹ́ kan. Iṣẹ́ yìí, ọṣẹ ta máa ń kó sí ilẹ̀ ńlẹ̀ ni, a kì í kó sínú igbá. Bẹ́ẹ̀ sì ni a kì í kó sínú àwo, a kì í kó sínú òkè, a kì í kó sínú ewé. Ilẹ̀ ńlẹ̀ la máa ń kó ọṣẹ náà sí. Tá bá kó sílẹ̀ ńlẹ̀, àwa bá ní ìpinnu pé mi ò lówó lọ́wọ́ ni mo ṣe kó ẹ sílẹ̀ ńlẹ̀ o. Tí n bá lówó, inú igbá góòlù ní kó ẹ sí. Bí ṣe wá post iṣẹ́ yẹn, èròjà méjì péré òun náà ni ó wà nínú iṣẹ́ náà. Ó wà ní gbólóhùn àti ìpinnu. Bí ṣe post ẹ̀, àfáà kan wá ní, ibo mo ti rí iṣẹ́ tí mo post? Nítorí àfáà náà wà ní Ìlọrin, èmi wà l'Ékòó. Bí ṣe wá post ẹ̀, a sì ríra rí. Ló wá ní, iṣẹ́ yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ yọ̀ǹda fún àwọn ni. Pé àwọn ṣẹ̀ṣẹ̀ gba iṣẹ́ yìí ni. Wọ́n wá ń sọ fún àwọn pé káwọn má post ẹ̀ sí online. Nítorí pé kó máa di tí gbogbo èèyàn máa mọ̀. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, mi ò fẹ́ dárúkọ àfáà náà ni. Àwọn náà mọ̀ pé àwọn ni mò ń sọ. Àfáà náà jẹ́ ara àwọn tèmi mọ̀ tó máa ń sọ òótọ́. Báfáà yìí ṣe wá sọ kíní ìmọ̀ àwògbé èmi ò máa mọ iṣẹ́ kan náà ń post. Ihun tí ẹ̀yin ń kà kún tẹ̀ ń pọ́nlé lọ́dọ̀ ti yín, ó máa lè mí ti fi sórí social media yìí. Kódà ìwé kan wà tí mo ṣe tí iṣẹ́ yẹn náà tún wà nínú ẹ̀. Ìwé náà mo wá fẹ́ kà fún wa. Kẹ́ lè mọ̀ pé àwọn nǹkan tá ń rí online kì í ṣe gbogbo ẹ̀ ni ò pé. Èyí tó pé gan ló pọ̀ jù.
kì í ṣe pé mo fi pọ́n ara mi lé, kò ń ṣe pé mo fi polówó ara mi. Ọ̀pọ̀lọpọ̀ èyí táwọn èèyàn ń sọ náà ó máa ń pé, ọ̀pọ̀lọpọ̀ máa ń pé. Torí àwọn kan wà tó ṣe pé èmi gan mo rí táwọn èèyàn ń sọ tí mo dẹ̀ mọ̀ pé iṣẹ́ tó ń sọ yìí ó pé. Ṣùgbọ́n ìdánilẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ èèyàn máa ń lack. Irú bí ṣe sọ yìí sìn, bí ẹ fẹ́ sọ yìí, ọmọ kan lè gbé kó lọ fi ṣe fídíò. Tó bá dẹ̀ sọ pé ó ti pé náà nìyẹn. Ṣùgbọ́n ìdánilẹ́kọ̀ọ́ àtàlùbáríkà ni ò ní sí ń bẹ̀. So ẹ̀yin tẹ́ bá ń ṣe àwọn fídíò tó ṣe pé ọ̀rọ̀ tí ọ̀jọ̀gbọ́n kan bá sọ lẹ máa fi ṣe fídíò, ẹ jẹ́ á máa tọrọ àlùbáríkà nínú gbogbo nǹkan tá a bá ń ṣe. Ẹ̀yin tẹ́ bá sì ń gbé ń tà ń sọ tẹ́ lọ fi ń lu jìbìtì náà, mo fẹ́ ká mọ̀ pé bálọ̀bálọ̀ àbọ̀ àbọ̀. Iṣẹ́ tí mo fẹ́ fún wa náà, àwúre òun ni mo kọ sórí ẹ̀ nínú ìwé. Tá bá fẹ́ ṣe, ẹ jẹ́ ká wá ewé àgógó igún. Ewé yẹn náà náà máa ń pè ní àparí igún. Ewé kan yìí náà náà máa ń pè ní ògbé orí àkùkọ. Ẹ jẹ́ ká wá tútù ẹ̀. Ẹ jẹ́ ká wá ẹ̀rù alamọ. Ẹ̀rù alamọ. Tá a bá mọ̀, ẹ jẹ́ ká lọ sílé eléwé ọmọ pé a fẹ́ ra ẹ̀rù alamọ. Òun àti ewé àgógó igún yìí á wá gún wọn papọ̀. Tá bá ti gún wọn papọ̀, á gún mọ́ ọṣẹ èyíkéyìí. A lè fomi díẹ̀díẹ̀ pò, á gún mọ́ ọṣẹ èyíkéyìí. Tá bá ti gún mọ́ ọṣẹ èyíkéyìí, á wá wá ìyẹ̀rẹ̀ osùn, á wá fi tẹ ifá ìka méjì. Ìka méjì la máa tẹ̀ sí orí ìyẹ̀rẹ̀ osùn yìí. Á wá pe gbólóhùn ẹ̀ sí. Tá bá pe gbólóhùn ẹ̀ sí tán, á wá pò mọ́ ọṣẹ, á wá kó ọṣẹ yẹn, á kó sí igun ilé wa. A ní kó sí inú ike kankan. Bẹ́ẹ̀ sì ni a ní kó sínú igbá kankan. Ilẹ̀ńlẹ̀ la máa kó ọṣẹ náà sí. Á wá bá ṣe májẹ̀mú pé ìwọ ọṣẹ yìí, àìlówó lọ́wọ́ ni mo fi kó ẹ sínú ilẹ̀ńlẹ̀. Tí n bá lówó lọ́wọ́, inú igbá góòlù ni màá kó ẹ sí. Gbólóhùn ẹ̀ rèé, mo yó ń jẹ́ mo yó, mo kọ̀ ń jẹ́ mo kọ̀. Ló dífá fún Ọ̀rúnmìlà tí ń fi ẹ̀fúùfù lẹ̀lẹ̀ yọ̀ lójoojúmọ́ ayé. Ó ní olówó tí ń bẹ nígbèrí òkun kó wá jẹ́ mi níhò. Olówó tí ń bẹ nígbèrí ọ̀sà kó wá jẹ́ mi níhò. Ìka méjì lọ wá kó gbogbo ire ayé wá fún mi. Kí olówó wá fún mi lówó, kọ́lọ́lá wá fún mi lówó, kọ́lọ́rọ̀ wá fún mi lówó. Kówó ṣáà ti tẹ̀ mí lọ́wọ́ ni. Dandan ni kówó ṣáà ti tẹ̀ mí lọ́wọ́. A wá fi ọṣẹ yìí, a fi po ìyẹ̀rẹ̀ osùn yẹn. A ti kọ́kọ́, tá bá ti mú ìyẹ̀rẹ̀ osùn yẹn, a ti dà sí inú ọpọ́n Ifá àbí tray kan. A tẹ odù yìí sí. Tá bá tẹ odù yìí sí, a wá pe gbólóhùn sí. A ṣẹ̀ṣẹ̀ wá po pọ̀ mọ́ ọṣẹ yẹn. Tá bá ti po pọ̀ mọ́ ọṣẹ yẹn, a wá gbé sí ilẹ̀ ńlẹ̀. So kò jù báyìí lọ. A máa wá fi wẹ̀. Ṣùgbọ́n ká rí dájú pé lásìkò tá bá ti rí pé nǹkan yàtọ̀ díẹ̀ tí ọṣẹ yìí ti ń ṣiṣẹ́ fún wa, ẹ ká mú ọṣẹ yìí ká gbára gbé sí inú ike white kan àbí inú igbá. Kó má ì pé lẹ́ẹ̀lẹ́ ló sì máa wà. Tá bá ti rí pé ó ti bẹ̀rẹ̀ iṣẹ́. Mo ṣe máa ń ṣe láyé àtijọ́ nìyẹn. Ìkan nínú ìwé tí mo ṣe jáde, iṣẹ́ yìí wà nínú ẹ̀. Kẹ́ lè mọ àwọn nǹkan tó wà nínú ìwé yẹn ló yẹ kí mo máa ka àwọn ìwé yìí fún wa lẹ́yọ kọ̀ọ̀kan. Kì í ṣe gbogbo ẹ̀ pátá la máa kà. Bẹ́ẹ̀ dẹ̀ nínú ìwé ẹyọ kan, a lè má mú ju iṣẹ́ mẹ́ta lọ nínú iṣẹ́ bíi 200 tó wà ńbẹ̀. So bí 170 tó kù, a jẹ́ pé àwọn tó bá ra ìwé yẹn náà máa ní lọ́wọ́. Wọ́n náà gbìyànjú kó ra nínú àwọn ìwé yìí. Kì í ṣe ìwé ẹyọ kan, kì í ṣe méjì. Ìwé tó ń lọ bíi 8 tàbí 9 òun ni àwọn ìwé tí mo ti ṣe náà. Torí kì í ṣe pé sìn mo ṣe. Mo ti bẹ̀rẹ̀ láti 2017 tí mo ti ń ṣe díẹ̀díẹ̀. Èyí tí mo kọ́kọ́ ṣe 2005 òun ni price ẹ̀ láti ìgbà yẹn títí di ìsìn náà. Ẹ mọ̀ pé tó bá pẹ́ ẹni tó wà after owó ni, ó lè ti máa ta 10,000. A ní gbogbo nǹkan tí wọ́n. Ṣùgbọ́n káwọn èèyàn lè fi lè mọ̀ pé kì í ṣe owó gangan ló ṣe pàtàkì, bí kì í ṣe ọmọlúàbí, ìyẹn la ṣe fílẹ̀ sí price náà. Ìwé tó jẹ́ 5,000 wà, èyí tó jẹ́ 10,000 naira, òun náà ni ó pọ̀ jù nínú owó ẹ̀. Wọ́n tó bá nífẹ̀ẹ́ sí ìwé yìí, tó bá ti mọ̀ pé o ò ní gbàgbọ́ nínú nǹkan tó bá ti rí online, má wulẹ̀ dà mí láàmú, mójú kúrò lára ìwé náà. Ṣùgbọ́n wọ́n tó bá gbàgbọ́ pé
kò sí bó ṣe lè jẹ́ àwọn olóòótọ́ wà. Irú ẹni bẹ́ẹ̀ mẹ́sẹ̀gì mi lórí WhatsApp pé mo fẹ́ ra nínú àwọn ìwé yín àbí gbogbo àwọn ìwé yín, màá wá send price gbogbo ẹ̀ sí ẹ. Tẹ́ bá ti sanwó ẹ send receipt sí mi kẹ́ wá sọ bí tẹ́ ti fẹ́ gbà. Àwọn kan wà a máa ń lọ fún DHL, àwa sọ pé iye báyìí ni DHL fẹ́ gbà, so tẹ́ni yẹn bá ti sanwó DHL àfi ránṣẹ́. Àwọn kan sì wà tó yẹ pé onímọ́tò tó ná ọ̀dọ̀ wọn òun la máa fi rán. Bí kí èèyàn sọ pé òun wà ní Ìlọrin yẹn, a kàn gba nọ́mbà òǹtọ̀hún, kò nídìí orúkọ tiẹ̀, nọ́mbà la nídìí. Àwa fún onímọ́tò Ìlọrin ní nọ́mbà yẹn pé mo fẹ́ kẹ́ bá mi gbé ẹrù yìí fún yàn ní Ìlọrin, nọ́mbà ẹni tó fẹ́ gba ẹrù náà rè. Ìwọ tó bá sì jẹ́ pé ó tẹ́ ẹ lọ́rùn pé kó wá rà lójúkorojú, ìwọ ṣáà ti máa bọ̀ ní ọ̀nà Badagry tó bá ti dé Agbara bus stop. Ṣùgbọ́n a ti kọ́kọ́ mẹ́sẹ̀gì ara wa àti ládéhùn. Mi ò kí ń ṣe ẹni tọkàn máa dédé wá pé mo gbọ́ fídíò yín náà ni mo ṣe ní wá yín wá, kò rí bẹ́ẹ̀ o. Kó tó di pé o wá yẹn, wàá mẹ́sẹ̀gì mi ní WhatsApp àtijọ́ sọ ìjọba mo wà nílé, ẹ máa bọ̀ níbi báyìí, ẹ dúró dè mí níbi báyìí. Á dára fún wa o.